èyí lohun táwọn òṣèré àtàwọn olólùfẹ́ Murphy Àfọlábí sọ níbi ìsìnkú ẹ̀. ṣé Yorùbá bọ̀ wọ́n lọ́jọ́ kúlàádèrè èèyàn sunwọ̀n láàyè. ọ̀pọ̀ àwọn òṣèré tíátà tí wọ́n ní àjọṣe pẹ̀lú olóògbé Murphy Àfọlábí ni wọ́n bá Aláròyé sọ̀rọ̀ níbi tí ètò ìsìnkú rẹ̀ ti wáyé lágbègbè Ìkòròdú nípìnlẹ̀ Èkó lọ́jọ́ Ajé Monday ọjọ́ 15 oṣù karùn-ún yìí. bákan náà làwọn òṣìṣẹ́ àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn òṣèré, àwọn tí iṣẹ́ wọn jẹ mọ́ ti amúlùúdùn àtàwọn olólùfẹ́ ọkùnrin náà bá Aláròyé sọ̀rọ̀. wọ́n sọ irú ẹni tọkùnrin náà jẹ́. èyí lọ̀rọ̀ tí wọ́n sọ nípa olóògbé Murphy Àfọlábí. èmi ò sì ronú pé ó gbọ́dọ̀ kú. èyí tó ṣe bẹ́ẹ̀ díẹ̀ ní ìsìn bóyá ọ̀sẹ̀ kejì rèé. nígbà tẹ́mi ń ṣe 64 tóun ṣe 49 tó wá kú. ṣé inú mi ọmọ mo ti sunkún rárí ń bí lẹ́nìí. so Ọlọ́run ló fún wa òun náà ló pa nǹkan ẹ̀ kò sì ṣe bájà. ṣùgbọ́n ní lọ́kàn wípé gbogbo owó tó ní báǹkì ṣe tiẹ̀. ilé tó kọ́ ilé tó ṣe ẹgbà náà ìròkó tí lóṣù mẹ́ta ń bẹ̀ tó ṣe mìrìmìrì bí ìgbà tó ń wọ́n gbé bẹ́ẹ̀ pẹ́pẹ́pẹ́. ṣùgbọ́n Ọlọ́run wo ràn ìpè rọ́lọ̀ wà ó ní súnmọ́ oṣù mẹ́ta. so gbogbo tó bá ń ṣe láyé ìrántí pọ̀rùn wà èèyàn sì ń bẹ ikú òjijì ò ní pa wá o ikú èso fún yàn màláíkà tó wà ní ìṣáájú ikú yóò kàn yọ fíìsì tó wù ni kò sẹ́ni tí ó bá fà á. ìgbà tí wọ́n sọ pé wọ́n ti ń wẹ̀ láàárọ̀ yìí tí wọ́n ń gbé sínú pósí tó ń gbé bọ̀ níbi wáṣẹ́ ìmọ̀ pé ó ti kú. wọ́n ṣe pósí kẹ̀yìn náà mọ́ tó pa ó yọ̀ nílé ìwẹ̀ so yàtọ̀ sí pé ara ìyá wọn ò tọ́jú ẹ̀ so ohun tó ṣẹlẹ̀ lè ṣẹlẹ̀ sẹ́nibọ̀dì kọ́lọ́run ṣáà máa ṣọ́ wa ni. olùdarí eré ni olùdarí eré gẹ́gẹ́ bí olùdarí eré báwo ni ó ṣe rí lára yín nígbà tẹ́ gbọ́ ikú ọ̀kan pàtàkì lára àwọn òṣèré tí a kà lọ Murphy Àfọlábí wọn dò lóògbé. kí n má tàn yín ó bá mi lójijì torí wípé máa fọ̀rùn rọ̀ gbogbo àlà ń lọ gbogbo àlà mọ̀ wípé bó ṣe lè wù kó rí bó bá ṣe wù kó pẹ́ tó gbogbo àná la máa tọ́kù wò. Mo wà on my way láti lọ fún production kan ní Ọ̀yọ́. Mo ṣe ń dé Ìbàdàn lánàá ni mo gbọ́ information gbogbo system ló dàrú. Mo fẹ́ padà sékòó lánàá mo nígbà tí wọ́n sọ pé olóògbé ò ní wọlé lánàá wọn ló jẹ́ kí n sùn Ìbàdàn bílẹ̀ ní ṣe mọ́ mo darí sí àlékè níbi tí olóògbé kọ́lé sí mi. So nǹkan ìbànújẹ́ ló jẹ́ torí pé kí n má tàn yín ní ìwọ̀n ọgbọ̀n ọdún sí ìsìn kò sí ẹni tó lè ro ikú sí Murphy Àfọlábí àmọ́ kò sí nǹkan tá a fẹ́ bọ́lọ́hún fà alápàdúpẹ́ lọ́lọ́run Ọlọ́run ti kádàrá pé bó ṣe máa rìnrìn àjò yẹn rè ó dẹ̀ ti rìn alápàdúpẹ́ lọ́lọ́run adúpẹ́ ibi tọ́lọ́run ṣe fún wa yìí náà adúpẹ́ ni ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ púpọ̀. Bàbá orúkọ mi ni Ọlámídé tí àwọn èèyàn mọ̀ sí MJ. báwo ni ìyàwó ilé ẹ̀kọ́ sí ìlú báwo lè ṣe jẹ́ sí ìlú tá bá ń gbọ́ eré ńlá ó lọ nígbó Murphy Àfọlábí ó jẹ́ èèyàn tó jẹ́ pé èèyàn dáadáa àmọ́ bá lè dá sí gbogbo èèyàn àmọ́ èèyàn tó dáa òun ni Murphy Àfọlábí jẹ́ sí èmi so tí mi ò ń fi ọ̀rọ̀ ẹ̀ ṣeré sọgbà tí mo wá gbọ́ pé ó kó ẹ̀rù bà mí pé ṣé bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ máa ń kú lélẹ̀ tí bí mo yẹn ń bá yín sọ̀rọ̀ yìí mi ti believe pé Murphy ṣì ti lọ so èèyàn dáadáa ni tó dẹ̀ máa ń ṣe dáadáa sí wa ó contribute sínú ayé wa táwa náà nínú àwọn tó sọ láti nǹkan dáadáa yìí náà ó náà ràn wá lọ́wọ́ gan nígbà bóyá wá ṣe lè kò ń ṣe ní tá a lè gbàgbé kò dẹ̀ ń ṣe ní tá a lè sọ bí báwo ti ẹ̀ ṣe jẹ́ so kọ́lọ́n kó bá fọ̀rùn kẹ́wọ̀n. orúkọ mi ni Saheed Fáṣọlá tí gbogbo èèyàn mọ̀ sí Akin ọmọ Akin. àṣẹ rí ìbéèrè tẹ́ béèrè ó lágbára mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí náà ó sì ń ṣe mí bíi fíìmù bíi pé ó máa sùn bíi kó sùn ó máa jí kò tí ì yé mi ọ̀tí tá a bá tó bá tó wọlé sùn ó máa tó gbà wọ́n pé ó kù. Murphy Àfọlábí jẹ́ nìkan tó jẹ́ pé gbogbo wa la jọ kóra mọ́ra ó dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ń láì tó bá kó fẹ́ ṣe sinimá ń ṣe ó máa ń láì bíi big project ó lè pàdé ẹlẹ́nu ẹ̀ pé ọ̀gbẹ́ni ó bá mi níṣẹ́ ó
ó lè pè yẹn 1 million ṣiṣẹ́ so bí gbogbo wa ṣe súnmọ́ra wa nìyẹn ó máa ń gbé wa ṣiṣẹ́ ó lè jẹ́ nìkan tó nice wa ó dẹ̀ pé ó máa ń ṣòótọ́ pẹ̀lú nǹkan tó bá ń ṣe. Aláàjì Alabama Yùgbẹ́ lórúkọ mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fans àwọn olólùfẹ́ wọn mọ̀ mí sí Alabama abala shock burúkú kò dẹ̀ sí láti ìṣẹ́jú yẹn ní tí rẹ̀ tó gbọ́ for the first time tí kò pé shock náà ló mú jẹ́ pé kò ṣe pé shock náà ló mú wọn it's a very great shock to everybody láwọn kó ṣàánú fún wa bí adẹ̀ṣe ń kọ́gùn síra wa láti ìgbàdégbà tóun náà tún yàtọ̀ síra ẹlòmíì ẹjọ́ máa ṣe léèní fúngbà díẹ̀ tó bá yá ẹ̀ níjọ ṣe mọ́ tó bá tún yà wá tún wà pẹ̀lẹ́ ẹlòmíì tó bá tún wà pẹ̀lú lọ́ọ̀tù ìṣeré nìyẹn ní àwọn àsìkò tó wáyé pé mi àti Murphy Afọlábí àjọ ń ṣiṣẹ́ pọ̀ ọdún yẹn ti pẹ́ kí ṣọ̀rọ̀ ọdún mẹ́wàá sígbà táwa yìí but mi ò rí nǹkan kan tí mo lè sọ nípa ìjú dáadáa lọ ọmọlúàbí ni ó ṣèyàn dáadáa ó dẹ̀ fẹ́ dáadáa mọ́ gbogbo èèyàn àwọn èèyàn tó ń jẹ́ artist àjọjọ́ ní tíátà ó sì jú pé kó ní kálukú náà gbìyànjú láti máa ṣe dáadáa lọ torí pé Murphy ń sìn ó ti kúkú iṣẹ́ tó ṣe aṣọ gold owó dúkìá yóò tó ní òwúlò fún wọn ṣùgbọ́n iṣẹ́ tó ṣe ó ti kúkú sí i so tó bá ṣe dáadáa ó ti dandan kó rèrè dáadáa ṣùgbọ́n èmi tèmi rí ń bíbá yìí àti all over àti lórí social media gbìyànjú ló ń sọ pé ó ṣe dáadáa dájúdájú èrè dáadáa yẹn náà ló máa bá ń bi tó bá wà ń sìn ó bá dẹ̀ jábúrú náà lèèyàn mọ̀ ṣe kó ní kálukú tẹra mọ́ tọ́lọ́ ń bá fi ẹ́ sípò tó bá dá nìkan ṣàǹfààní ipò yẹn fúnra ẹ ìjọ tó bá kú á kù wọ nìkan náà ni ṣùgbọ́n tó bá ṣe ra fún èèyàn tó èèyàn rí dáadáa sọ́ńpa ẹ ó di dandan kókó ẹ̀kú dáadáa tó ṣe pẹ̀lú àwọn èèyàn orígbà tá a wà ní kékeré wọ́n máa ń sọ fún wa ní iléèwé tá a lọ ó jẹ́ iléèwé muslim tó ti máa ń kọ́ wa ní sermon wípé téèyàn bá ti kú àwọn màlẹ́kà máa lọ káàkiri gbogbo ibi tí wọ́n ti ń ṣẹ̀yìndí ẹni yẹn wọn pẹ̀lú ìwé àti pen lọ́wọ́ wọn máa kọ́lẹ̀ èèyàn dáadáa ni ó ṣe ọmọlúwàbí ogun tó ṣe wọn máa kọ́lẹ̀ ó dẹ̀ já burú náà lèèyàn ṣe bọ́n ṣe máa kọ́lẹ̀ nìyẹn so ó dájú pé àwọn màlẹ́kà ti ń rí dáadáa kọ́lẹ̀ fún sìn torí tiẹ̀ lè ní sọ ẹ̀mú dẹ̀mọ́ èèyàn míì náà lóríṣìí tán ti ń sọ káàkiri bẹ́ẹ̀ pé bọ̀bọ́ yìí ó máa ṣe igi ńlá lọ kíní kan kí igi àbí wọ́n ní igi tó dáa kò kí ń pẹ́ ní gbòǹkànkan bó ṣe dáadáa náà ló jẹ́ kó máa sọ ẹ̀sọ́ àmọ́ ní fún kálukú ni pé dáadáa àtàbúrú kò jọra wọn kó ní kálukú gbìyànjú ká máa ṣe dáadáa. orúkọ mi ni Alhaji Abdulhakeem Olúwọlé kò gbogbo ayé mọ̀ sí Baraka àkíyèsí ó kékeré àtijọ́ wà láti ibi tí bá wo ní méní méjì lẹ́sẹ̀ bíi 35-36 years mo wà ní ilé láàárọ̀ ló pè mí eré ni àwàdà ní pé irọ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ kan ṣá èmi náà kọ́ pé èèyàn kan ní pé ẹ gbọ́ kí ló ṣe Murphy ṣe báyìí jọ sọ̀rọ̀ nígbà báyìí jọ wà nígbà báyìí mọ́jú kí nìkan tó ṣe wọ́n ní kan tó sọ̀rọ̀ gan gbogbo èyí jẹ́ nìyẹn láti àná mi ò gẹ́ta èèyàn gidi ní sí mi ọ̀rẹ́ ni wà àjọ wà ní because èmi pẹ̀lú ẹ̀ ti jọ wà láti bíi 35 years àpáàtì film àjọ kọ́ṣẹ́ but èmi sínú ẹ̀ but àjọ ṣe club ní 1992 ìyẹn lébùté mẹ́ta lọ́tọ̀ stanwell mi ni president wọn so that àtijọ́ wà látàyè 1 ó ti pẹ́ kò ń ṣèṣì so that láti ìgbà yẹn náà àtújọ dá gúrùpù lẹ̀ fúnṣọ fatuns èmi àti Lukman Raji tí adẹ̀jọ ní àwọn ọmọọṣẹ́ àkọ́ńṣẹ́ so that láti ìgbà yẹn náà tì náà àìjọwà náà ni kò sáré má jà ajá má parí ilé ọ̀dà a máa jà díẹ̀ a tún máa yanjú ẹ̀ so that ń pé bóyá àyanra wa lódì kò sí nǹkan tó jọra wọn rárá. Murphy ó ti fi ikú ṣe àgbà gbogbo wa báyìí ó jẹ́ ẹ̀dá kan tó yẹ pé ó ní sùúrù gan ó kàn ó ní sùúrù because tẹ́ bá jọ ní iṣu kójú òun ló jẹ̀bi kójú òun ló jàre kẹ́ máa fà ó ṣáà máa rí i pé òun máa fi sùúrù yẹn tẹ́ ẹ̀yin lọ́rùn kó tó di pé máa ní irọ́
òlù kò rí bẹ́ẹ̀, báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí. Kò sí ẹ̀dá tó wà láyé tí ò ní tiẹ̀ lára. Ní ọ̀dọ̀ mi o, èèyàn dáadáa ni sí mi. Because mo mọ̀ nǹkan tó lè ṣe, mo mọ̀ nǹkan tí kò lè ṣe. So that téèyàn bá sọ̀rọ̀ ẹ̀ pé Murphy àkọ́ báyìí ló ṣe nǹkan kan, tó sọ̀rọ̀ ẹ̀ láì dáńpá, ó lọ ṣe nǹkan màá ní irọ́ kò láéláé. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé nǹkan báyẹn, but eléyìí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣé rí ọ̀rọ̀ ikú kò ní kan ṣe pẹ̀lú àwọn òṣèré káàkiri àgbálẹ̀ ayé ni. Nítorí pé àwa jẹ́ public figure, làwọn èèyàn ṣe máa ń mú titi wa dání. So that bó ṣe ń ṣẹlẹ̀ níbí ló ń ṣẹlẹ̀ níbòmíì. Ẹni kàn ló mọ̀, ẹni bàdẹ̀ ló mọ̀, ẹni kàn ló mọ̀. So that ọ̀rọ̀ ikú káàkiri àgbálẹ̀ ayé ni. Èmi ò ní mọ̀ràn kan ju wípé mo kàn máa try láti console gbogbo wa ni. Wípé gbogbo wa pátápátá la kú ara fẹ́ra kù. Àti mọ̀lẹ́bí àti àwa tájọ jẹ́ colleagues, àwa ọmọọṣẹ́ ni ọ̀mùgá ni, àtàwọn tájọ jẹ́ ọ̀rẹ́, tájọ ń ṣiṣẹ́ kan náà, gbogbo wa pátápátá náà la máa ní pé a kú ara fẹ́ra kù. Nǹkan tó ṣẹlẹ̀ di ṣẹlẹ̀, kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́rùn fà. Orúkọ mi ni Razak owó oníran tí gbogbo èèyàn mọ̀ sí Wàsó. Ṣé rí kí n má purọ́ fún yín, ìgbà tí mo gbọ́ èmi tẹ wà lọ́nà ẹ̀pẹ́ ibi tá a ti ń ṣiṣẹ́ wa lọ́wọ́, bọ̀ bí mo yẹ kọ́kọ́ gbọ́ ó dàbí ìgbà tó jẹ́ pé ẹni tó pè mí kò mọ ohun tó ń sọ. Ṣùgbọ́n ìgbà tí máa fi bọ́ sórí Instagram mo ti ń rí lọ́tún mo ti ń rí lọ́sìn, ìgbà tí máa fi pa wọ́n pé ẹni tí mo lè pè tó súnmọ́ Murphy dáadáa láì má sí bẹ́ẹ̀ mi, ìgbà tí máa pe ẹni yẹn ní ó rí bẹ́ẹ̀ lóòótọ́ o, ó rẹ ọ̀tá mi ni, kódà gbogbo tá à ń ṣe àlè ṣe mọ́ aláti kú ń bẹ́ẹ̀ ni. Ikú Murphy jẹ́ nǹkan tó jẹ́ pé ó dá wa lálẹ́, ó ń jẹ́ káwa gan gbogbo ara kò tiẹ̀ kò yé wa, because àwa gan òró pásì kò yé ara, ó dá wa lálẹ́ gan. Ṣe rí ikú Murphy kì í ṣe pé Murphy yọ̀ ṣubú. Ẹ mọ̀ kò sẹ́ńtì kò kì í ṣe, ó dàbí ẹni tó ní orí ń fọ́ òun ní òkànkàn, ẹgbẹ́ òun nìṣó lọ hospital, ṣùgbọ́n tó bá ọlọ́jọ́ lọ kì í ṣe pé bí Murphy yọ̀ ṣubú, kò yọ̀ ṣubú rárá. Bí ìgbà tí èèyàn bá ní nǹkan ṣe mí o, ẹgbẹ́ òun nìṣó lọ hospital, ó wá bá tọ lọ́jọ́ lọ nù. Ṣé tá bá kálé ní èjì á ti tó bí 20 years báyìí. Bẹ́ẹ̀ ni ká ti wá sọ pé láti bí 2003 mo rántí pé dápé 2003 àbí 2004 láyé iye àwòkó, tàbá wà wò sísìn ṣẹ́rí pé ó ti tó bẹ̀. Ṣẹ́rí èmi rí Murphy, èmi gan máa ń sọ lọ́kàn ara tèmi pé èmi ò rí Murphy kí Murphy sick. Kódà ó tún jẹ́ dáa kan tó jẹ́ pé òun fún rẹ̀ yàtọ̀ sípa máa ń gbààwẹ̀, òun fún rẹ̀ máa ń gbà àwẹ̀ bíi pé kéèyàn máa jẹun látàárọ̀ títí dalẹ́. Èmi òun rí kò ń sọ pé òun lọ sí hospital, kò ń jókòó pé kódà kó ṣe wàhálà location gan, èyí tá a fi máa ní ẹ̀yìn ń ro mí, ẹ̀sẹ̀ ń ro mí yẹn, Murphy ò kì í ṣe, kò ń ṣe ẹni tó máa ń ṣàárẹ̀. Ṣe rí tèmi kan ní nímọ̀ràn ni pé ọ̀rọ̀ kú Murphy kó má dá wa lálẹ́, àtẹ̀bí àtàrà kọ́ ní sùúrù, kó ṣe sùúrù, kó jọ nítorí Ọlọ́run ní tèmi nínú. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.